Tọ́ ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ ti ń wò mí tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáyé ní AIF Media ìkànnì tí a ti ń bára wa sọ èdè Yorùbá ní kíkún tó ti ń kọ́ wa ní àṣà wípé tí Yorùbá kò gbọ́dọ̀ parun káàkiri àgbáyé. Mo sọ̀rọ̀ kan tí mo rà sí pákìrẹ̀ nígbà tí mo sọ̀rọ̀ ikú àkúdà òkú níjọ́ ní mo sọ pé wọ́n tẹ̀síwájú láti sọ fún wa nípa pé ó jọ ọ̀rọ̀ tí mo fìdí ẹ̀ múlẹ̀ tí mo sì gbé ọ̀rọ̀ àkúdà àti òkú lé lórí ó ní mo pè ní incarnation, gbígbé àwọ̀wọ̀, lílo àlùpàídà ènìyàn, gbígbé ẹ̀yà ara òkú tó ti kú gbígbé wọ̀. Jẹ́ kí n sọ fún yín wípé kì í ṣe òkú tó ti kú nìkan ni wọ́n máa incarnate, mo lò lé èdè òyìnbó, ni wọ́n máa ń gbé àwọ̀ rẹ̀ wọ̀. Alààyè gan wọ́n máa ń gbé àwọ̀ rẹ̀ wọ̀. Wọ́n sì tọ́ ọ̀rọ̀ yìí ní ipa méjì. Wọ́n tọ́ ní ipa òru gànjọ́, wọ́n sì tọ́ ní ipa ọ̀sán gangan. Ipa òru gànjọ́ ni ọ̀pọ̀lọpọ̀ mọ̀ jù. Ó ní wípé ẹnìkan lè sùn kó rí pé ìyá òun ó nà òun, abáníyé òun ti gbẹyẹ o, ìyá rẹ̀ ò gbẹyẹ. Àgọ́ ara ó ń tìǹ, àgọ́ ara ìyá ni àwọn ìka ẹ̀dá gbé wọ̀ láti máa na ọmọ rẹ̀ lóru gànjọ́. Eléyìí ń sọ fún wa wípé ó ṣeé ṣe incarnation là ń pè. Ọwọ́ kejì nínú pé kí wọ́n gbé àgọ́ ara ẹnìkan wọ̀ àbí kí wọ́n lo àgọ́ ara ẹlòmíì ó ní ti ọ̀sán gangan. Ọwọ́ kejì náà tòru ni mo sọ lẹ́ẹ̀kan, eléyìí ti ọ̀sán gangan òun ni. Ẹ mọ̀ rí tẹ́ ẹ bá sì ti rí ẹ mọ̀ gbọ́. Tẹ́lẹ̀ kan ni mo pàdé ẹnìkan níbẹ̀ tó jọ ọ́. Mo pàdé ẹnìkan nílùú kan tó jọ ọ́ bí ìmúmu. Bẹ́ẹ̀ ni lọ́pọ̀ ọgbà ó lè jẹ́ pé ní gangan òun náà lẹ rí, bó sì ṣe jẹ́ pé òun náà ni òun náà sì kọ́. Àwọn alágbára máa ń ṣe níbi gíga ayé láti gbé àgọ́ ara ẹnìkan lọ ṣiṣẹ́ kan lọ́sàn-án gan. Tí bàbá ní wípé o ò ní jọ ẹni tí ń wá, àgbàdua ni. Ẹnìkan lè wà nílùú ha tí sì ń sẹ̀mí tí ń gbélé ayé rẹ̀ nílùú ha, tí ẹnìkan ó sì máa lo àgọ́ ara rẹ̀ nílùú bí lọ́sàn-án gangan. Àwọn tó rí nílùú bí yóò rí bí èèyàn ṣùgbọ́n kì í sòun gangan ni. Àwọn kan ní ń lo àgọ́ ara rẹ̀. Eléyìí náà incarnation ni. Bó ṣe wà ní tòkú àti tàkúdà yà bẹ́ẹ̀ náà ló wà ní ti àwa tá a sì ń sẹ̀mí lókè pẹ̀. Ẹ̀já belédùà pé ayé ò ní yá àgọ́ ara wa lò ṣiṣẹ́ ibi, ìbá àṣẹ lọ́sàn-án gangan tàbí lóru gànjọ́. Ìyókù tún dìgbà míì tá a tún pàdé o ní AIF Media yìí náà tá a ti ń kọ́ra ní èdè Yorùbá ní kíkún àti òwe àti àṣà àtẹ̀sìn wa. Yorùbá ò ní parun o. Ire o.